Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa. Ǹjẹ́ aṣẹ́wó Kánò ní sinimá tí a mú wá fún yín o? Àṣàbí aṣẹ́wó Kánò onígóòlù òun la mú wá fún yín lọ́jọ́ tòní. Tó bá wá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́yìn tẹ́yìn ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì YouTube yìí, ẹ má gbàgbé ẹ bá wa tẹ subscription button, tẹ notification bell so that gbogbo ìgbà tá bá ti mú àwọn review bí eléyìí wá, àjùmọ̀ máa ṣe kíni, àjùmọ̀ máa gbádùn ara wa, àjùmọ̀ máa fọ̀rọ̀ jomi tó rọrọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú wípé sinimá tí a mú wá lọ́jọ́ tòní ni àṣẹ́wó Kánò. Ẹ kàn sáàrà lọ sórí ìkànnì YouTube, bàbá ti débẹ̀ tẹ Àpáta TV, tó bá ti gbé wá fún yín ẹ̀tà àṣẹ́wó Kánò sí gàdàgbà ló máa gbé wá fún yín latest ní ajá balẹ̀. Àwọn sinimá yìí ó dọ́ṣọ̀ torí pé àwọn àgbà òṣèré ló kópa nínú sinimá àṣẹ́wó Kánò. Àwọn bíi Zainab, Bakare, Ajala, Jalingo, Yetunde, Barnabas, gbogbo wọn pátápátá ló kópa nínú sinimá àṣẹ́wó Kánò. Lótìtọ́ ni ìgbà máa ń gbani, wọ́n ní bí bàbá ń gbà ní ká máa rọ́jú bó ti ń rí ara ayé ní ìràrẹ́ ọ̀run. Yẹn nínú sinimá yìí láti rí tó ṣẹlẹ̀ sí Bakare Zainab látàrí wípé kò sí bó ti jẹ́ o, kò rí jẹ, kò rí mu, kò rí ná, kò rí lò. Ó wá di from fry pan to fire nínú sinimá yìí, ṣùgbọ́n ó wá fi owó kan kún èjì, ó gboko aláwo lọ, wọ́n ṣẹ́ṣú ọ̀la fún o, wọ́n ṣẹ́ṣú ọ̀la fún. Ó dé ilé tó ń ṣàṣẹ́wó tó ń ta góòlù. Àrèpówódé lóòótọ́, wọ́n ń lo mọ́tò bọ̀gìnì, wọ́n ń gbélé aláìrìn, wọ́n ń gbélé lílá, ṣùgbọ́n nǹkan kan ni wípé o ò lè fojú rí aṣẹ́wó Kánò Àṣàbí tó ń ta gold kó o má ra gold àfi tó o bá rówó lọ́wọ́. Ibi tán bá dé mọ́ nìyẹn, o ò lè fojú rí láyé kó o lóò ní ra gold. Ó ti wá dèṣù o, torí pé bárábìnrin yìí ṣe wá gbà wípé yes tó ń ṣiṣẹ́ yìí tó kò bẹ́nikẹ́ni fi góòlù ṣeré, títí de pé àbúrò rẹ̀ gangan nílò góòlù tó torí ikú tó sọ pé torí àbúrò ló ń ṣe tó ń ṣe, kò gbé góòlù lé lọ́wọ́ o. Ìyẹn ti wọnú ilé, ìyẹn àbúrò tó lọ ta góòlù tí wọ́n bá ẹ̀gbọ́n ṣiṣẹ́ sí o tó fi pinlẹ̀ ọ̀la, ó ti lọ kó fún boyfriend o, wọ́n ti lọ ta góòlù wọ́n fi ṣe birthday. Wàhálà ìdààmú ti dé bá Bakare Zainab, ó ti wá ń sá káàkiri kíyo látàrí wípé wàhálà ti dé. Ó sá lọ sọ́dọ̀ bàbá tó parí iṣẹ́ fún o. Bàbá ní kó lọ wá góòlù wá ní o, àìrí góòlù yóò jájà yóò sì já wèrè. Àbẹ́ẹ̀ rí nǹkan, èṣù tó bá fún ọ ní £1 mọ́ retí o, yóò fi gba 1 million. Ó ti ń ṣẹlẹ̀ sí Bakare nínú sinimá yìí. Sinimá yìí bàbá yìí padà wá wò ó pé kí láti ẹ̀ lè ṣe fún Zainab o, tó bá ti mọ̀ wípé òun ṣe tán láti bá gbà jẹun, ó gbọ́dọ̀ mọ̀wọ́ wẹ̀. Bàbá wá sọ fún Zainab wípé option méjì ló wà nílẹ̀, nínú kò ṣe kíni, nínú kò mú kò ṣe kíni, kò lọ mú àbúrò ẹ̀ wá ká yọ ọkàn ẹ̀, tàbí kò wá góòlù yìí wá. Ṣé Bakare yóò wá gbà kó yọ ọkàn àbúrò ni, àbí ṣé yóò tiẹ̀ ṣe gan ni? Ìpàdé nínú apá kejì sinimá yìí. Ṣùgbọ́n tó bá jẹ́ pẹ̀yìn ni, ìmọ̀ràn wo lẹ ní fún Bakare Zainab lórí àbúrò ẹ̀? Tẹ́ bá ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì yìí, ẹ má gbàgbé ẹ̀yin kan tẹ subscription button àti notification bell. Ẹ jẹ́ kí n rán wọ̀nyí ní comment section tẹ́ bá ń gbádùn wa. Ẹ ṣé púpọ̀.